من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ ọmọ sí òbí. Question ńlá ni ó dábẹ́ ṣe béèrè náà, àmọ́ta ni ò mẹ́tọ́ ọmọ sóbí àfọmọ tó bá yẹ kó fẹ́ ya olórí ibú ọmọ ni ò mẹ́tọ́ ẹ̀ sóbí ẹ̀. Ó dá yín tẹ́ béèrè question tí sẹ́yìn ni mo bú o, but látọjọ́ yìí kí ẹ má mẹ́tọ́ ọmọ sóbí ojú ẹ fọ́. Ẹlẹ́kejì, ẹ̀yin tẹ́lá ń fọjọ́ fún ìyá Abdul Kadiri ipé wàhálà àfà pọ̀ jù lórí pé à ń pèyàn sí tójú ọ̀nà Ọlọ́run ipé ẹ̀yin tẹ́ wá South Africa o, ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí o, tẹ́ mú gógóró, tẹ́ ń ṣeré játijàti, ẹ wá sin Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní pé ká pèpè sójú ọ̀nà, ẹ wá lọ́n fẹjọ́ sùn ìyá Abdul Kadiri tó àwa òbínú bẹ́ẹ̀ lọ́n fẹjọ́ wá sun o, kò yẹ yín sí àwa ń sọ tiwa fọ́lọ́run ni, tó bá wọ Ọlọ́run ó fọ̀nà mọ́ yín bóòwú kó má fọ́nà mọ̀ yí wàhálà tí ní ẹlọ́jà lè kèyàmà ẹgẹ́tì ẹ̀. Wọ́n ní ká sọ̀rọ̀ òbí sọ́mọ àbí ọmọ sóbí. Kò sí ọmọ àfọmọdáfẹ́ wọnú jàǹnàmà tí ò fẹ́ ṣoríire láyé, tí ò tún fẹ́ pàdé Ọlọ́run dáadáa, tí ò tún fẹ́ nísinmi nínú sàárè, òun ni ò ní tọ́jú òbí. Gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba sọ fún wa tó kó wá nínú Al-Qur'ani àti tí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam sọ, kò síbi tí wọ́n ti yọ ọ̀rọ̀ òbí sẹ́yìn. Ẹ wá wáyé tàwa wà ń sìn, òun là ń sọ sí láàkan ló ń fẹjọ́ wá sùn kiri. Ẹlòmí wà ní South Africa yìí, ẹlòmí wà ní òyìnbó, ó ń gbádùn ju president country tó wà lọ. Màmá ẹ̀dẹ̀ ń rugi nílùú wọn, màmá ẹ̀dẹ̀ ń gbẹ̀wé oúnjẹ nílùú wọn. Wọ́n dẹ̀ ń fi màmá ẹ̀, wọ́n dẹ̀ ń kan màmá ẹ̀ lábùkù torí 10 naira, torí 5 naira. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ìwọ̀sí sí màmá ẹ̀ ládùúgbò. Òun wà lábúrọ̀dù o, àbí kó wà níbi irú Àbújá, bí irú Port Harcourt, bí pé ó wà lẹ́kọ̀ọ́, àbí wà láwọn ìlú míì. Màmá ẹ̀ wà nílùú òkè nílùú wọn bẹ́ẹ̀. Màmá ẹ̀ yan ẹ̀pà ní o, màmá ẹ̀ dín àkàrà ní o, màmá ẹ̀ rúgi ní o, màmá ẹ̀ ṣe fùfú ní o, màmá ẹ̀ ṣe gàrí ní nínú wàhálà. Òun dẹ̀ ti dèèyàn, ó ti kúrò pé ọ̀rọ̀ Dangote àbí gbé kiri, ó ti kúrò pé ọ̀rọ̀ Ọ̀tẹ́dọ́lá òun gan orí tọ́lọ̀ ń ṣe fún ti kọjá bẹ́ẹ̀. Ó wá wà nú ayé, màmá ẹ̀ wá ń dààmú, ẹ wá ń béèrè question pé kí lẹ̀ tọ́ ọmọ sóbí. Ìwọ ọmọ bó ṣe wù kó mọ́ ni o, ìwọ Ọlọ́run ni. Ṣé mọ̀ pé ẹ̀sìn Islam yìí ó ní díùtì tọ́lọ̀ ní ká ṣe lórí ẹ̀sìn bó ṣe ń tó bọ̀ láìláìláìláò follow by irun follow by kìníkan tó ń tó yẹn nínú wọ̀ta máa ṣe tó yẹ pé tó bá dí tí ò bá sí nínú ẹrù ẹlọ́jọ́ ìdájọ́ yaumil qiyama àwọn àfáà lọ́jọ́ ìdájọ́ ni yaumil qiyama àwọn àfáà ní ọjọ́ ìnàró ni kìíyà ọjọ́ tó everybody máa dìde tí responsibility òbí ẹ dáadáa tó yẹ kó ṣe sóbí ẹ tí ò bá sí tó bá ti dínkù nínú ẹrù tó dì ó ṣòfò lọ́jọ́ náà o gẹ́tì ẹ̀ ẹ̀yin tó wọ́n South Africa tẹ́ tọ́jú màmá yín bẹ́ ṣe rówó lọ́tún lẹ́ rówó lósì tẹ́ sẹ́ndì owó kí lọ́lọ́run ti ẹ̀sọ́gùn ẹjọ́ mi pọ̀jù kí lọ́lọ́run sọ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani bada ista'azati wal basmala Ọlọ́run ní wàkọ̀jọ́ rabbuka alla ta'budu illa iyyahu. Torí ayà yẹn tọ́pìkì yẹn mo fẹ́ pẹ́nu ẹ̀ dáadáa ni mi ní kàátán lónìí mi ní tutọ́ lónìí o mo fẹ́ máa mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó necessary gan mo fẹ́ máa mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo fẹ́ máa mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ ti understand. Ọlọ́run ní kò dọ́rọ̀ búkà la ta'budu illa iyyahu, ibẹ̀ yẹn lásán wàhálà ni. Ọlọ́run ní èmi Ọlọ́run ọba nìkan ni kó máa sìn, má tún mú ẹlòmíì tí èmi Ọlọ́run ọba tó bá ti ló ń sì ní Ọlọ́run kọ́kọ́ ní kọ̀dọ̀ ọ̀rọ̀ búkẹ́ látàbúrí láì yẹ́hù mi ìfẹ́ gbọ́ mi ìfẹ́ tẹ̀ gbọ́gbọ́ kọ̀kan èmi Ọlọ́run gangan èmi Ọlọ́run gangan Allah èmi ni kó máa fi o. Kọ̀dọ̀ ọ̀rọ̀ búkẹ́ látàbúrí láì yẹ́hù ìwọ tó ló ń sí èmi Ọlọ́run tó tún lọ sọ pé Ṣàngó kan wà bí kan, Ọya kan wà bí kan, Ọbàtálá wà bí kan, Ifá kan wà bí kan, Odò Ọya wà bí kan, Àfáà Ṣéhù wà bí kan, ọba kan wà bí kan, igi kan wà tẹ́ ń forí balẹ̀ fún níbì kan, omi kan wà bí kan tẹ́ ń forí balẹ̀ fún. Ọlọ́run ló sí bẹ́ẹ̀. Kọ̀dọ̀ ọ̀rọ̀ búkẹ́ látàbúrú ilé ìyá Ọlọ́run ni mò ń pa ẹ́ láṣẹ ìwọ tó bá lọ fásitì
èmi ọlọ́run ọba nìkan ni kò sìn, má pa nǹkan mí pọ̀ mẹ́mi ọlọ́run ọba tí mo dá gbogbo àgbáńlá ayé. kọjọ́ ọ̀rọ̀ búkẹ́ aláta búrú ilá ìyáwù má súnmọ́ nǹkan mí bó ṣe ló ti ń sèmi ọlọ́run yẹn, tó ló ń kí wákàtí márùn-ún yẹn, tó ló ń gbá àwẹ̀ yẹn, tó ló jẹ́ ìmáàmù yẹn, tó ló ókè kọjọ́ ọ̀rọ̀ búkẹ́ aláta búrú ilá ìyáwù. Ó gbúdọ̀ máa ṣoògùn, confirm ni o, ó lè ṣoògùn, ibo ló ti rọ́ọ̀gùn nínú ẹ̀sìn. àwọn tá a jọ ṣe eré ẹ̀rí ẹ máa wò wá ní, ẹ máa wò mí pé sísá ìdí ló ń sọ báyìí, confirm ni o, kò sínú ẹ̀sìn. kọjọ́ ọ̀rọ̀ bùkálà tàbúrú ilé ìyáhù, dúó tọ́lọ́run sí ọlọ́run láì máa mú nǹkan mi láti àtàṣe ọlọ́run mọ́. tọ́pìkì òbí la ń lọ o, bẹ̀tọ́ ọlọ́run gbé láti ibẹ̀ ní o. fásitì tí mo ń kà yìí, òbí lọ́lọ́run sọ̀rọ̀ bẹ̀tọ́ kó tó pa ẹ́ láṣẹ fún bí ẹ, ó kọ́kọ́ sọ fún ẹ pé kí ni o, òun ọlọ́run nìkan ni kó máa sìn, má dẹ̀ associate nǹkan mi mọ́ òun ọlọ́run. ṣọfẹ́ gbọ́, ẹni tó dúró tọ́lọ́run tó ń sin ọlọ́run tó jẹ́ mùsùlùmí kì í pọ̀fọ́ o, confirm ni o, o lè ní sáìdì ọmọ nǹkan tó ń sọ o, ìwọ ni ayé ò tí yé, ìwọ ló gbọ́ o. ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kì í jó ògùn, ó tọ́ mú sọ o. ẹni tó máa fi ọlọ́run ọba tàtẹ̀mà tọ́lá ṣẹ̀ṣẹ̀ wá wò díẹ̀, kì í ní o sílé, ìwọ olúgbòhùn àṣẹ, confirm ni mo ń sọ o. ẹni tó máa jẹ́ mùsùlùmí òdodo kì í ṣoṣó lẹ̀, ẹni tó máa fi ọlọ́run kọ dọ́ọ̀rọ̀ búkálà tàbúdú ilé ìyáhù, ó lè mọ kéwù o, jáde kó wá tú o, torí ó lè ní bí a mo ti fi yọ sí jù. gbọ́ nǹkan tó ń sọ, ó ní sí èmi ọlọ́run ọba tí mo dá gbogbo àgbáńlá ayé, sí èmi ọlọ́run ọba, má pa nǹkan ní pọ̀ mẹ́mi ọlọ́run. ṣó mọ̀, ó wá lọ ń sin ọlọ́run yẹn, ó wá lọ ń ṣoṣó lẹ̀, ó lọ ń ṣàwúre, ó lọ ń ṣẹ̀yọnú ayé, ó lọ ń ṣẹ̀yọnú ayé, ó dẹ̀ ń sin ọlọ́run ẹ̀yọnú ayé níbi tó ti ń sin ọlọ́run, wèrè ní ẹ́. confirm lèmi sọ fún ẹ o, ó wá yọnú ọlọ́run, ó wá yọnú ayé. Al-Qur'ani ẹ ti lò tán ni, ó ṣe ìyọnú àwọn àgbà, ìyọnú àwọn àgbà, ìmúlẹ̀ àgbà fisek, ó ń tọ́ra ẹni o. because mélòó la fẹ́ lò nínú ayé Al-Qur'ani, mélòó la fẹ́ lò nínú orúkọ ọlọ́run ọba, àgbùdọ̀ dápọ̀. kọ̀dọ́ ló wí, alìkíláàsì lọ́lọ́run ọba tó gbé wọ́n ètì ìdọ̀tí ọba mímọ́ ni, máa associate nǹkan ìdọ̀tí mọ́ rárá, ó máa ń bi nínú, ó máa ń bi nínú, kì í fẹ́ gbọ́ rárá. kí wọ́n máa associate nǹkan mọ́, kí wọ́n máa mú dọ̀tí mọ́ ẹ̀sìn, kò láìkí ẹ̀. gbàgbé síkìfàrù tó ń ṣe o, ó sọ fún ẹ gbogbo àwọn nǹkan ìdọ̀tí bẹ̀ yẹn, ọlọ́run ẹ máa associate mi mọ́.